Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko níbikíbi tí o bá ti jàǹfààní láti wo àwòrán fídíò. Sórí èmi máa ń try láti fi mú evidence wá. Ẹ bá wa fi kámẹ́rà síwájú. Gbogbo àwọn tó ń wò yìí wọ̀ kì í ṣe ọmọ ìlú yìí nìkan. Àwọn foreigners tó wá sí bíbá kí ló wá ṣe? Wọ́n ṣeré wá, wọ́n torí nǹkan kan wá láti ìlú tiwọn. Tó bá dẹ̀ máa dé síbí, hòtẹ́ẹ̀lì kan ló máa dé sí. Tó bá ti wá dé sí hòtẹ́ẹ̀lì, wọ́n máa káàkiri. Ṣòwárí gbogbo ìdí tí a ṣe ń sọ pé kí òmìnira Yorùbá kó dé. Sórí ìwé lélẹ̀ nísìnyí tó tò kalẹ̀. Ìwé ṣe pàtàkì, information ó ṣe pàtàkì. Ṣòwárí gbogbo àwọn stores tó ń wò lókè tó wà báyìí. Gbogbo àwọn ilé-iṣẹ́ yìí pátápátá òun ni a máa gbìyànjú pé kó wà ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí a ti máa lè ṣe kíni, tí a ti máa lè láǹfààní láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó níṣẹ́ lọ́wọ́ ní gbogbo agbègbè kọ̀ọ̀kan. Ṣòwárí nǹkan wò yìí kò kí ń ṣe ó dìgbà tí a bá pe yá aláwọ̀, kò dìgbà tá a bá pe babaláwo, kò dìgbà tá a bá pe Jésù Kristi. In tí ó possible láti ṣe é ṣe ni. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media. Ájú wa ṣe o, ìran Yorùbá ẹ jẹ́ ká dìde. Bàbá Awólọ́wọ̀ ti sọ fún wa pé tásìkò bá tó ní ìgbà kan gbogbo àná làjọ máa ṣe. Ẹ má wá rò pé àwa tí a wà nílùú òyìnbó nìkan la máa ṣe. Àtẹ̀yin tẹ́ wà nílé àtàwa tá wà nílùú òyìnbó, gbogbo wa lájọ máa kọ́wọ́ papọ̀ kí a lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó báyìí tí wọ́n máa wá sí orílẹ̀-èdè tiwa náà bí wọ́n ti ṣe ń wá sí bíbá yìí. Lẹ́ẹ̀kan sí Kóìkì Media, bringing the world closer to your doorstep. Yorùbá nation now, Yorùbá nation now, now, now.